ládé ìran aláàfin ò ládé adé aládìkún lápadà gbàgbà láàfin ọ̀rọ̀ délẹ̀ bá mi aláàfin ọwọ́ adé mo fi ru yọyín o mo fi ru yọyín kábíyèsí o kádé kó pẹ́ lórí bá mi ọwọ́ adé ìrùkẹ̀rẹ̀ kó jẹ́ títí kó dọ́kíní mo ní káṣẹ pẹ́ lẹ́nu yín kó lọ kán rí kése gbogbo ẹ̀yin tẹ́ súnmọ́ aláàfin ọwọ́ adé bá mi olúgbọ́n ọ̀fọ̀ orílẹ̀ gbọ́n ẹ̀ sì bàbá mi sọ̀rọ̀ ṣé ẹ rí ọ̀ǹtì tí ọ̀wà làfirun bò tẹ́ ẹ bá ti pè tí aláàfin ọwọ́ adé tẹ́ ẹ bá ti pè ọ̀wà làfirun bò mídíà yín lamẹ́ríkà tẹ́ ẹ bá ti sọ fún wípé ó tó gẹ́ kó má dá sí ọ̀rọ̀ yín mọ́ ọ̀rọ̀ aláàfin palace gẹ́gẹ́ bí adéyẹmí àná ṣe le tọ́ni kó má dá sọ́rọ̀ wọn kó sì má wá sí palace mọ́ not only peace àwọn ò ní sinmi lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o ọlọ́run lórí ọ̀rọ̀ ládé yẹn náà la sì gbé wá o àṣeṣe lẹ́tíríkì àwọn ará bí ilẹ̀ fi gbadé aládìkún àṣírí tú ẹtíríkì wọn lẹ́yìn ẹ̀yìn ọ̀yọ́ no wonder wọn ní ọ̀yọ́ ẹyọ ọmọ ńlẹ̀ bí ọ̀bọ tíríkì náà fi gbadé aládìkún àṣírí ti tú àṣírí ti tú bọ́n ṣe tíríkì àwọn tó ládé aládìkún àwọn great grandparents Ìgbòho ní àwọn náà ní adé yẹn wọ́n tíríkì wọn ní onírọ́ ni mo pa wá gbọ́ lẹ́nu àwọn bàbá yẹn. àwọn ọmọ rẹ̀ là ń pè lọ́jà àwọn ọmọ tó ní o àwọn ọmọ ẹgbẹ́ ń tẹ́kù bàbá ń pè ní àgọ́ ọjà adé gangan adé aládìkún ọlọ́jà lónìí. aládìkún ló bí Ọlásílé Ọlásílé ló bí Ọlásílọ Ọlásílọ ló bí Ọ̀já ó sì bí Ẹlẹ́bú ó bí Àìdúmọ̀ àmì tó bẹ́ta tó bínú. tí nǹkan kan ò sì yẹn gẹ́ ń bẹ̀ ṣùgbọ́n mo sọ síwájú níbi ọ̀rọ̀ adé yẹn Ẹfúnrogún ọmọ ọlọ́jà ni o ó sì jẹ́ ìyàwó Àtìbà Ẹfúnrogún gangan òun ló fọ́ sọ́yà fún Àtìbà tó fi lọ́dọ̀ bàbá Alágọ̀jà tani ó gbóná wojú ẹkùn ṣùgbọ́n nígbà tí bàbá tọrọ ọmọ rẹ̀ wà á lélẹ̀ padà ẹ̀tọ́ tí Àtìbà tó wọlé sí àgọ́ ọjà lánàá adé yìí Àtìbà wá fẹ́ ṣayẹyẹ kò sí ní tí ì ṣayẹyẹ ń wá obìnrin mi ò ní wá o adé bàbá mi ní o tó o bá ti ṣayẹyẹ tán nígbà kan mi padà olóhùn rẹ di ní tí ò le kankan òun gbé fún ọ ọba gbadé fún ọkọ rẹ̀ ọkọ ṣayẹyẹ tán ọdádé padà mọ́ nìkan fi gbé pé ọdá adé alágọ̀ ọjà padà mọ́ adé aládìkún tí a fi ń pè ní ládé aláàfin ò ládé adé aládìkún làgbà bá láàbẹ tí a bá kí wọn débi ojú wọn pa gbogbo ni a rí gbọ́ nínú àwọn tí wọn sì súnmọ́ wọn adé wọn sọnù o kò sí lè pòórá adé wọn sì padà wọdọ aládé bí mo ṣe gbọ́ tá a ti rí gbọ́ ní sì ń bẹ́ mi tí wọ́n dá lẹ́kọ̀ọ́ fàdé kẹsẹ́ pò ń gángan rí lò mọ́ tó sì wà níbẹ̀ dùn ní. èyí wà sáde nìkan o adé Alágọ̀jà pọ̀ o ńbẹ̀ ni àmì jẹ̀jẹ̀ wà. èyí ló sì gbé fún wọn gẹ́gẹ́ bí ìdánilọ́lá pé ìpín dájú onílẹ̀ ni. wọn ò mọ ẹlòmíì ní àsìkò ìgbà tá à ń wí ju àgọ́ ọ̀já lọ ló jẹ́ kí wọ́n gbádé fún un. táyé pé ayé ìgbà yídàyídà tí Aláàfin ti ń yí gbogbo nǹkan yẹn ni wọn ò ní mọ̀nà ọ̀dọ̀ Alágọ̀jà ibẹ̀ ni wọ́n pè wọ́n gbé. àbájọ
ọ̀rọ̀ yìí ti clear o, ṣó clear lọ́dọ̀ ti yín náà. So by trick lẹ fi gbadé Aládìkún. Ẹ tún trick ìyàwó yín tẹ́ ẹ fẹ́ ìgbé ẹ fẹ́ ṣàjọ̀dún lọ́dún náà lọ according to the story o. Kí ìyàwó kó bá òun yá adé dádì ẹ o, kóun náà gbé sórí kó kájọ̀dún yẹn kó lè yé òun. Ọmọ yẹn dẹ̀ gbìyànjú o. Ó dẹ̀ sọ wípé ọkọ mi ò ní láti promise mi pé tó o bá ti lo adé yẹn tán tó yẹ wà á dá adé dádì mi padà ẹ̀ sì promise ẹ̀ lẹ́yìn bó o bá fẹ́ wọn láya gbọ́mọ́ tinú ẹ̀ o, bó o bá fẹ́ wọn lọ́kọ gbọ́mọ́ tinú ẹ̀ o. Àtọkùnrin àtobìnrin àtàgbà àtọmọdé wọ́n ti dàbí èṣù báyìí tó bá ń bọ̀yọ̀ ṣe báyìí bí ìgbà tí kò ní kó mú síbí tó gùn ni. Lẹ́yìn àṣẹ tíríkì gbadé Aládìkún ni. Ókè wọn ò fẹ́ kí fámìlì yẹn orúkọ yẹn gbérí mọ́ fẹ́ pa mọ́lẹ̀ kẹ̀dẹ̀ máa wá wo ibi tọ́lọ́run ti ń jà o. Wọ́n ní wọn ò padà rádé yẹn náà dé o. Wọ́n ní wọn ò padà rádé dé o, wọ́n lọ gbádé pamọ́. Ẹ̀yin ọmọ Aládìkún, Ìgbò ọmọ rẹ̀ ọmọ alágbàdo dé. Ọmọ atapẹ́tẹ́ wọnú omi wo sì máa kí bàbá rẹ̀. Ìgbò Ògùn ó yá wá gbẹdú ẹ. Iná agbára funfun, ọkọ̀ abẹ́rẹ́ mi ìjọjọ, ọmọ àlàjẹ́ ìbíṣọ̀ mi, ọmọ lágbókò ìyá ọba, ọmọ òjòyè tó fara mọ́dọ̀ jáde, ọmọ òjòyè kò yóò ní ìjẹ́, ọmọ òjò kọ́bìrì ti ti lálẹ̀, àríjà má gbàgbé yìí bí, òrókọ lóye, àṣejẹ́jẹ́jẹ́ Ìgbò mọ̀rí ọmọ alágbàdo òde, ọmọ àtọ́pẹ́tẹ́ wọnú omi wọ́n ti mọ kí bàbá ẹ̀yìn, bàbá tẹ̀yìn ló mọ gègèlè lọ́dún ọ̀sán ọ̀yà, sọ̀yọ̀ rẹ́ bí bàbá rájì, òun ti kọ́ síbi tí kọ́ síbi lẹ́nu, ọmọ òkúta mẹ́ta òde èkó, ọ̀pọ̀ ṣe mí pẹ̀lẹ́pẹ̀lẹ́, ọ̀pọ̀ ní máa rọra, ọ̀pọ̀ nígbà sí ìmọ̀nà kí ni mo wá ṣe ní kó o mọ̀ rẹ́ rí, ọmọ àtọ́pẹ́tẹ́ wọnú omi wọ́n ti mọ kí bàbá ẹ̀yìn, bàbá tẹ̀yìn ló mọ gègèlè lọ́dún ọ̀sán ọ̀yà, gbàgede èkó sùn ọ̀ láì níbẹ̀rẹ̀, ẹ̀jẹ̀ kó níbẹ̀rẹ̀ ọmọ ọkọ bẹ̀rẹ̀ lọ, ẹ̀rí ẹ̀sìn kì í bímọ méjì nígbò, bẹ́ẹ̀ ti bá bímọ méjì nígbò. Bá mi ò ṣà ó tiẹ̀ ọ̀rọ̀ ti wá dójú ẹ̀ báyìí. Ọ̀ríjínà ọmọ aládé ti dé, kò ń ṣe àwọn fámìlì Gbadégẹṣin tó tún kira wọn mọ́ ládé adé Aládìkún. Àwọn fámìlì Aládìkún ò mọ̀ ẹ́ rí, ọwọ́ àlàfíìrún bò ó. Ìwọ ọmọ àlè ló wà lára ẹ, ẹ̀jẹ̀ DNA Fúlàní ló wà lára ẹ, òun wùwọ olórí ọmọ àlè. Ìwọ ló ń ṣẹ̀ṣẹ̀ ìyà fún wọn ní Ọ̀yọ́ báyìí. Ẹ pẹ̀lẹ́ ẹ̀yin ọmọ Ọ̀yọ́, orísun ìyà yín lójoojúmọ́ lọ́wọ́ gbogbo àwa tó kù. Ọwọ́ àlàfíìrún bò ó ni. Ó dẹ̀ pé ó ti gbowó lọ́wọ́ àwọn Gbadégẹṣin. Ojúmọ́ kan ìyà kan ní fáláàfin Ọ̀wádé, kí ló dé? Kò ní jẹ́ nísìnyí, ẹ rò péré là ń ṣe ni. Ó tiẹ̀ ti dáa, ẹni tó kó sódò tó gbẹ́ kòtò gbẹ ẹ̀jì, ẹni tó wọnú ẹ̀gàn ò tí ì rọ́bíṣì. Kábíyèsí o, gbogbo ọmọ káàárọ̀ oòjíire. Ṣé mọ̀ pé àwọn ọmọ Ọ̀yọ́ wọn ti lé ògo wọn dànù? Ògo wọn ṣì fi gbowó. Àwọn ọmọ káàárọ̀ oòjíire tó kù àti bàbí Àdìmúlà Oòduà àti adopt ṣì fi gbowó. Bá mi ò ṣà, on behalf of gbogbo àwọn ọmọ káàárọ̀ ajíire bí tó kù, àsìkò tó tẹ máa jọba tẹ máa dádé Aládìkún. Kábíyèsí o, kábíyèsí Sunday Adéyẹmọ Ìgbòho, kábíyèsí o. Ọjọ́ tí bá mi bá máa ṣe ìwúyè kábíyèsí yìí, ayé àgbọ̀ ọ̀run àmọ̀. Èmi gan olóyè láàfin ọba. A máa fọ ilẹ̀ amọ́ lólólóló. Ìgbò iṣẹ́ oríran ẹ wá sílé ayé wá ṣe ló ń ṣe ní bá fẹ́ kú kó kú dí. Wáyé aláyé ayé ara ẹ lọ wá. Ẹ gbọ́ nínú yín, ta ni nínú yín náà ló fi kú lé ọmọ Adéyẹmọ kiri tí gbogbo èèyàn ń pè mí? Wọ́n lẹ sọ wípé ẹ fẹ́ poison ẹ̀, a mọ̀ wípé owó ẹ̀yin ọmọ Ọ̀yọ́ la bá ń bẹ̀ o. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ni gbogbo fídíò tẹ́ ṣe síta. Ẹ wá bá mi sáré tètè lọ sílé ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà. Ẹ bá mi sí wọn ní pẹ́rẹ́ pàkọ́. Má fi gbígbé ṣọlá Ìgbòho ọmọ Adéyẹmọ, torí pé odò téèyàn bá fojú rénà á máa gbé ni lọ, igi téèyàn bá fojú rénà á máa gbé ni ṣubú. Gbọ́mọ tinú ẹ o ọmọ Adéyẹmọ, àwọn ọmọ Ọ̀yọ́ ò bá yín mu ní kékeré bí wọ́n ṣe já okùn ẹ̀mí yín, òun ni wọ́n ń wá wọn lóòótọ́ o. Ẹ rántí wípé wọ́n tan Awíkóńkó lọ́bẹ̀, lára wọn náà ní kó wá síbẹ̀ kó wá ṣe coverage, wọ́n dẹ̀ ti dẹ páńpẹ́ sílẹ̀ pé tó bá ti dé kán lù lálùbami. Báyẹn tán bàbá ọba Ọ̀yọ́túnjí, wọ́n ní kó máa bọ̀ Aláàfin Ọ̀wádé fẹ́ bá sọ̀rọ̀ ní gbólóhùn, ikú ló padà já sí.
ọmọ Adéyẹmọ ẹ̀yin kọ́ lẹ máa jẹ́ ìkẹta o ẹ jẹ́ kí àwọn ọmọ Ọ̀yọ́ Aláàfin kí wọ́n fi ọwọ́ ara wọn ṣera wọn kí wọ́n fúnra wọn níwọ̀ jẹ ṣe wá rí májèlé lè tẹ́fẹ́ fọmọ Adéyẹmọ ẹ máa jẹ́ fúnra yín ẹ máa jẹ́ fúnra yín gbogbo ìwà burúkú ayé ló kún ọwọ́ yín lọ́yọ̀ọ́ kò tún tì tán o ẹ tún wá gbọ́. tíyẹn bá dé àgọ́ ọ̀dá yìí nígbà náà èèyàn ṣáàdà fọlọ. ṣé ẹ mọ̀ pé wọn bàbá wa gbà pé àìgbọ́n bí ẹni tí ń tan ni bóyá nípa ẹ̀tàn àlùmọ̀ǹkọ́rọ́ yín ni wọ́n ṣe ń dá lọ́gbọ́n torí lọ́pọ̀lọpọ̀ gbà Lámídì Adéyẹmí ló dàbí ẹni pé ó máa ń fi ọgbọ́n kọ̀nẹ́ tó fi ń bá bàbá wa Ọlọ́run Òṣèbí ṣe láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kó tó rí pé wọ́n fi hàn joyè ìyẹn bàbá Àmùdá Ọlọ́run Òṣèbí àjọṣepọ̀ láàrin àwọn bóyá kí n pè májẹ̀mú láàrin àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé bàbá báyìí dórí oyè o gbogbo ilẹ̀ àtàwọn èèyàn tí ń bẹ lu Ọ̀jà ìpátá ni wọ́n ó sọ̀mẹ́ẹ̀tì fún òun so nínú ipò àìmọ̀wé wọ́n fi ọgbọ́n ìwé rẹ́ wọn jẹ díẹ̀ ńgbà yẹn ṣùgbọ́n gbọ́ ọ̀ya táwọn náà tọwọ́ bọ̀ wé tán pẹ̀lú àdéhùn tí wọ́n sì jọ gbà wọlé ó débẹ̀ tán ó ṣẹ̀ṣẹ̀ wá ń yé bàbá wa Àmùdá Ọlọ́run Òṣèbí pé ntọ́kùnrin fẹ́ ṣe ǹjẹ́ yóò ṣe é ṣe báyìí ọ̀nà yẹn ńgbà tó yẹ ṣe pé Lámídì ní Adéyẹmí ní òwòsànsàn dárúgúdù lẹ́yìn tó jẹ́ pé ní àkókò náà ńgbà tí àwọn bàbá wa Àmùdá Ọlọ́run Òṣèbí tí wọ́n rí i pé àwọn èèyàn àti ilẹ̀ oko tí gbogbo àwọn èèyàn Ọ̀jà fi ń dáko torí pé ọkùnrin fẹ́ gbà tán wọ́n bẹ̀rẹ̀ sí ké gbàjarè ṣùgbọ́n gbogbo ọ̀nà ó tó bí ẹ̀ẹ̀mejì abẹ́ẹ̀mẹ́ta gan tó suspend wọn pé kí wọ́n kúrò ní orí oyè kó tó tún di pé ara wọ ẹ̀bẹ̀ padà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ewé ata ntata ó ṣe wà bí nǹkan kì í jẹ́ káta ó níyì ní ó ṣe títí tó fi wá gbogbo ọ̀nà oríṣiríṣi ní kọ̀ọ̀nì láti dàbí ẹni pé ó fi ṣekú pa wọ́n torí ọ̀nà tó gbà fi ṣekú pa wọ́n yìí láì mọ̀ pé ẹ̀tàn ni wọ́n bá wọn ṣe ó dá àwọn kan sí wọn pé kí wọ́n fẹ́ pé àwọn ó ra ilẹ̀ àti odò ẹja táwọn ó fi máa sin ẹja ẹ mọ̀ kò sí olórí ìlú tí ó fẹ́ gbọ́ pé ìtẹ̀síwájú òde bá ìlú òun tí inú rẹ̀ ò ní fẹ́ dùn sí tára ò ní yá ìyẹn ni àwa dàbí ẹni pé bàbá wa ó ṣí yáyá sígbà náà láì mọ̀ pé àwọn ẹlẹ́tàn ni wọ́n sáà rí i pé wọ́n fi odò tí wọ́n ti bá wá odò tí wọ́n ti fẹ́ máa sin ẹja wọ́n tún náà ń béèrè tóbi ilẹ̀ tí ó tóbi éka 10 pàápàá lágbègbè ibi odò yẹn táwọn orí máa fi sin ẹranko tó lè báyàn gbélé ẹlẹ́mẹ̀ẹ́ so ọjọ́ tí wọ́n wá jọ ṣe àdéhùn wọn ti ń wá àdéhùn ò ṣeé ṣe ṣùgbọ́n ọjọ́ tí àdéhùn ó ṣeé ṣe wẹ́ láì mọ̀ pé ẹ̀tàn ni wọ́n bá wọn ṣe. àwọn tó ń lọ tí wọ́n padà níjọ́ tí wọ́n pa bàbá yìí ọmọ wọn ń kó níjà wáyà ìwọ̀n èlé bá ń bẹ̀ wípé àgọ́ débilẹ̀ tá à ń fẹ́ rà wọ́n máa wọn lọ sí ibi ilẹ̀ yìí. èmi tí mo jókòó tẹ̀ ń wo mi kálàfin tó kú àjọ ń lọ pàdé kóòtù nítorí ọ̀rọ̀ tẹ mẹ́nubà. so àṣìpa àná ẹ̀yin ọmọ Ọ̀yọ́ gbogbo yín ẹ ti mọ sítórì yẹn o wọ́n lé ikú ẹ̀ náà látọ̀dọ̀ yín ni àbájọ òkè àfúnra ní abálájọ táwọn Lagosian ń yọra wọn páwọn ò bá wọn Yorùbá ṣe àwọ̀ òtètè mọ àwọn Elégùṣì ikú tí ń pani lábẹ́ aṣọ téèyàn mọ̀ ní àwọn Ọ̀yọ́ yìí o bó bá ń bá wọn ṣe gbọ́nmọ́ tinú ẹ àtọkùnrin àtobìnrin àtàgbà àtọmọdé wọn ó bá bìlíìfù ọ̀rọ̀ ẹnu wọn ti wọ náà o láṣìpa náà wọ́n tan bàbá yẹn torí ilẹ̀ wọ́n fẹ́ wá ralẹ̀ wọ́n fẹ́ kọ́ zoo wọ́n fẹ́ ṣe kínní Aláàfin àná lẹ́yìn àbájọ kínní yẹn ti wà nínú DNA wọn ṣẹ́yìn náà ta ní DNA yẹn ní nǹkan burúkú báyìí nínú DNA yín náà ẹ̀jẹ̀ yín lọ́yọ̀ọ́ bẹ́ẹ̀ lẹ́tún gbẹ́nu nígbèkúgbè láwọn tún gbé yín ẹ̀yin ò bá ẹ̀jẹ̀ Odùduwà tán láyé wọn lè rírú ẹ̀jẹ̀ tí yín ń bẹ̀ yẹn láíláí ẹ̀jẹ̀ yín kò dáa kó míìsì mọ́yàn dùpà kò dáa kẹ́jẹ̀ yín míìsì mọ́yàn tẹ́ bá ní kí ló dé
ìtàn tí ẹ wo fídíò yẹn tán sì pé wọ́n tàn wọ́n tó fi yánkè wọn àṣìpa alẹ́ àfi àná àtàṣìpa ó ti yé yín èmi kọ́ mo sọ o gbọ́nu fídíò àwọn tó sọ nìyẹn go for them don't come for me o ṣé ẹ mọ̀ pé bọ́ ṣe ta wí kónkó náà nìyẹn títàn yín ni ṣé ẹ mọ̀ pé bọ́ ṣe ta wí kónkó nìyẹn pé kó wá ṣe coverage wọ́n dẹ̀ ti mọ̀ pé wọ́n ti prepare àwọn ọmọ wọn sílẹ̀ pé tó bá ti dé kán lù lálùbami kán faṣọ ya mọ́ lára ó ti wà nú ìwé ìtàn yín títí láéláé ẹni yẹn náà ò kì í rọ̀ bẹ́ẹ̀ ṣe tán bàbá ọba Ọ̀yọ́ tún jí lọ náà nìyẹn ẹ̀tàn yìí ni ó ti wà nú ẹ̀jẹ̀ DNA yín Ọlọ́run má jà bá yín tán ẹ̀jẹ̀ ò lè pa wá pọ̀ lórúkọ Jésù bóyá tó bàbá ọba Ọ̀yọ́ tún jí pé Aláàfin Ọ̀wọ̀ Adéfẹ́mi tiẹ̀ náà nìyẹn àṣẹ wọ́n fẹ́ lọ tán ẹlẹ́ni pa àbálọ àbábọ̀ ràbàràbà pú ó padà dọ́rùn Àṣàntí wọn dẹ̀ feel remorseful tí date ẹ̀tẹ̀jẹ̀ èèyàn edidi ènìyàn ẹ̀tẹ̀jẹ̀ ìgòrí àpèrè ẹ wá rò pé máa lọ scot-free ẹ̀jẹ̀ yín gò lè jẹ́ kẹ́ nísinmi kẹfẹ̀dọ̀ lórí òróró bẹ́ẹ̀ rú kò ní tù lórí ọ̀rọ̀ yẹn ẹ̀jẹ̀ bàbá ọba Ọ̀yọ́ tún jí ó ti gbòdì nílé Ọ̀yọ́ báyìí ó lẹ́ fi túlẹ̀ bàbá Aláàfin Ọ̀wọ̀ Adé lè fẹ̀dọ̀ lórí òróró lórí pálásì yẹn kábíyèsí o ọba Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àsìkò ti tó tẹ́ ẹ máa wá dé adé aládìkún tí àwọn aláàfin fi tíríkì gbà lọ́dún tó ti pẹ́ wọ́n dẹ̀ ní wọn ọ̀rádé yẹn dé kò wọ̀ wọ́n lórí ó ní wọ́n lára ń bẹ̀ wọ́n sì gbé pamọ́ wọn dádé padà fáládé àsìkò ti tó ẹjọ́ ẹ̀yin bàbá wa tẹ́ pàtó yìí ṣé kò ní ohun ọ̀rọ̀ tẹ́ lè fi pe adé yẹn padà tó máa disappear sọ́dọ̀ tiyín tó bá ti disappear dé Ìgbòho ni ó kọ́kọ́ dé o kábíyèsí o àbí torí ẹ̀ lẹ ṣe fẹ́ pa ni torí ẹ̀ lẹ ṣe fẹ́ fún májèlé ọmọ Adéyẹmọ má finú wénú òní jẹ́wọ́ o má bìlíìfù àwọn pípù yìí o má bìlíìfù pé kò sí nǹkan kan tán lè ṣe o àwọn eléyìí èṣù ti gbọ́kàn wọn o wọ́n ti ògo lẹ jẹ́ fún wọn lọ́yọ̀ ẹ̀yin lẹ ń gbé wọn dìde tẹ́ ẹ̀ ń pariwo wọn fáyé wọ́n ti fọwọ́ ara wọn lé ògo wọn dànù Báàmí Àdìmúlà Oòduà àti gbogbo àwọn ọmọ káàárọ̀ àjírebí àti adopt bàbá Ìgbòho a wà lẹ́yìn yín bíi ké ẹ̀yin lẹ́ẹ̀dẹ̀ adé aládìkún this time around bó ṣe máa jẹ́ nìyẹn àṣẹ ìwà burúkú ló kọ́ wọ yín àṣẹ ìtì ẹ̀ níwàre ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ Ọ̀ṣun Kingmaker reject move to dethrone jail monarch. Tension erupted during a meeting of princes in Ipetumodu, Ọ̀ṣun State, after a call was made for Governor Ademola Adeleke to declare the stool of the Apetumodu vacant following the conviction of Oba Joseph Oloyede in the United States. Oba Oloyede, the 27th Apetumodu, was recently sentenced to more than 4 years imprisonment in the US for COVID-19 loan fraud. He was also ordered to forfeit assets and pay over $4.4 million in restitution. Lọ́rọ̀ kan ṣá, àwọn ará ìlú yẹn sọ wípé àwọn ò dìtróònù ọba wọn ò lè forí adé ṣẹ̀wọ̀n l'Amẹ́ríkà tó bá ti ṣẹ̀wọ̀n tán kó máa gbórí adé wọn bọ̀ kó wá fi jókòó kó wá fi pàṣẹ fún wọn ní ìlú wọn ní Ìpètùmọ̀dù kò sí wàhálà o orí adé lẹ́wọ̀n gbogbo àṣà níyànjú ẹ ṣáà fẹ́ bà gbogbo ẹ̀jẹ̀ ṣá àbí on a good day tí irú kan báyìí ti ṣẹlẹ̀ kò yẹ kó sí àní àbí tàbí wọ́n ní ṣùgbọ́n kan automatically ó yẹ ká ìyọ wọn ni àbójú òtí yín ni ọba yín forí adé yín ń ṣẹ̀wọ̀n tó bá tún wá dé á tún wá gorí àpèrè á tún wá ṣe kábíyèsí fún ẹ̀pẹ̀lẹ́ everybody á wá máa yín múlù yín ìwé orin story yín náà tún ti wà nínú ìwé ìtàn nìyẹn ṣẹlẹ̀ ní gbọ́ gbogbo wo ò ní gbà Báàmí Aláàfin Ọ̀wọ̀ Adé tí ẹ bá ti kìlọ̀ fún Ọ̀wàlà fi rún bo Amẹ́ríkà kó jáwọ́ lórí ọ̀rọ̀ yín sísọ dídásí àti ọ̀rọ̀ Aláàfin àti ọ̀rọ̀ bàbá wa Ọọ̀ni ojoojúmọ́ la ó máa fún yín jẹ kóbà àti ìdójú agbami o wọn ò sọ fún yín bó ṣe ń lọ ni o a sì ń mu lẹ́gbẹ̀gbẹ́ ni nígbà tó bá tí gbẹ̀dú bá enter body ẹ̀yin kò ní láìkí kan tó máa bá dé Báàmí Ọ̀wọ̀ Adé kàdé pẹ́ lórí yín irú kẹrẹ kó jẹ títí kó dọkínní kábíyèsí ọba Ọ̀wọ̀ Adé Aláàfin Ọ̀wọ̀ Adé kábíyèsí o ọba Sunday Adéyẹmọ Ìgbòho ọmọ aládìkún ẹ̀yin ló kù adé aládìkún à ń dúró o ayé agbọ́ọ̀rún amúlọ́jọ́ coronation yín
ẹ máa tádé yẹn dé ẹ̀yin lẹ máa wá gbé adé aládìkún jáde gbogbo wa ti wà yí jà láti afẹ́mọ bí adé aládìkún ṣe rí aládìkún ní kọ̀kọ́ wọn ládé pọ̀ ń bẹ ẹ kó gbogbo ẹ̀ bàmí ẹ dé gbogbo ẹ̀ jàre orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kowóè àbó ò lọ́wọ́ sí ni kígbò jẹ ọba kó dádé aládìkún tó o bá lọ́wọ́ sí ó yá jẹ́ ká pàdé comment section má gbàgbé láti bá mi share support my brand kí ló dé tẹ́ ẹ bá mi subscribe sórí YouTube channel kí ló dé tẹ́ ẹ ń bínú orí ẹ má bínú pé ẹ̀rí mi lórí live show mo wẹ̀ beat down doctor ní kí n máa relax mo ní bed rest bear with me lágbára lọ́wọ́ Ọlọ́run láìpẹ́ láì jìnnà á pàdé ire.